wàhálà tẹ́ tọ́ tí wọ́n sọ pé ń jọ wòlímọ̀ rẹ̀ ǹjọ́ náà ni màmá rẹ̀ talẹ̀ tí wọ́n ní ọmọ yóò jọ ọmọ tẹ́ ṣe wòlímọ̀ Al-Qur'an fún torí tó jẹ́ káàmà yìí ọmọ ẹ̀ jẹ́ kí wọ́n mọ ẹ̀fẹ̀sìn Ọlọ́run tọ́ wọn èyí ò ní fi máa bá gbogbo àfáà sọ̀rọ̀ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gbogbo àfáà láì yẹ nìkan kú o lè já àfáà o lè jẹ́ ni Ọlọ́run kó kọjá àtàwọn Lukumanu yìí o ìwọ sọ fún ọmọ rẹ̀ kí akimi sọ̀láàtà. akimi sọ̀láàtà. ó ní kọ́ mọ́ fìrun ṣeré o. akimi sọ̀láàtà wà múrù bil ma'ruf. ó ní máa pàṣẹ dáadáa. wa nahy anil munkari. gbogbo ntọ́nà ń bá lóhùn ọ̀fẹ́ má dé díẹ̀ o. wasbir ala ma asabaka. gbogbo ntọ́ bá bá ọmọ kú olójú ọ̀nà tọ́lọ́ o. inna zalika min azmil umur. gbogbo ẹ̀yà fáà lẹ́rìkún mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ lọ múra o. ntọ́nà fi rán mi sí yín ní parí wá sínú tẹ́ ẹ bá múra 20 years sóní tí ó bá fi di 2046 tẹ́ ẹ bá múra gbogbo ilé àfọ odò kòkó gbogbo ilé àfọ ẹ lọ múra o gbogbo àfọ tó ti ṣìyàwó fẹ́ ìyàwó rẹ̀ sọ fẹ́ pé àwọn fámìlì mi láwọn ò lè gbà kọ́mọ yẹn kéwù wọn náà sì gbà ó sì mọ̀ pé ní nǹkan kan lé tí wọ́n bá ti yọ ìmọ̀ Al-Qur'ani yìí kó nu lé yín ẹ̀ jámọ̀ nǹkan kan àwọn ọmọ yín ò kéwù mọ́ àwọn ará àta ní kéwù o. Bàbá Abijawara tí máa ṣe fíìmù tẹ́ ẹ bá pàdé ọmọ rẹ̀ níbi tí ń sọ lárúbáwá tẹ́ ẹ bá pàdé ọmọ rẹ̀ níbi tí ń tú Al-Qur'anu tí n bá fi sọ fún yín pé yẹn ń sọ lárúbáwá mo dá original mọ́nú ẹ o. Bàbá Abija tí ń ṣe fíìmù tẹ́ ẹ bá pàdé ọmọ rẹ̀ níbi tí ń kéwú tẹ́ ẹ bá pàdé ọmọ rẹ̀ níbi tí ń kọ orin lárúbáwá ẹ̀yin àfáà nílé yín ti dòkùnkùn yìí o. ẹ lọ́wọ́ ọmọ Saheed Òṣùpá ó ti há Al-Qur'anu tápátá ràfikàn jábọ́ bẹ́ẹ̀ ọmọ àfáà tó bá há ẹ̀kẹ́ bọ́ta. gbogbo ilé àfáà ẹ múra o tẹ́ bá délé kí ó kọ̀ọ̀kan tẹ́ bá béèrè àwọn ọmọ tó múra ń bẹ̀ tẹ́ bá rí ogún ọmọ àfáà ẹ̀yọ̀ kan lẹ́rìí ń bẹ̀ ẹ máa rọ ọmọ káfíńtà ẹ máa rọ ọmọ wẹ́dà níbi tẹ́yìn àfáà sùn láyé tẹ́ ẹ sùn tẹ́ ẹ fọ́ fún gbé mú tẹ́ ẹ lò ní tẹ́ ẹ rántí bọ́lá yín ó ti rí tẹ́ ẹ rántí pé àná àwọn kan lẹ́yìn. àwọn olówó wọn sáré wọn ṣe wàhálà pé bá a ti ń tẹ̀lé àwọn àfáà tá à ń ṣerú sí wọn pẹ̀lú gbogbo nta níyì àwa náà fẹ́ kí ayé máa ṣerú àwọn ọmọ wa lọ́la àwọn olówó wọn fà àwọn ọmọ tí wọ́n fún yín kí wọ́n dà fà ẹ̀yin wá ṣe wàhálà pé ẹ bá máa mọ yín náà lọ ló èbó káwọn ó dolówó àwọn ọmọ yín ẹrú táwọn bàbá àwọn olówó yìí ṣe lónìí làwọn ọmọ tí yóò ṣe fáwọn ọmọ wọn lọ́la. Lábúnáyà akimi sọ́láàtà. ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ ń di Al-Qur'an. Akimi sọ́láàtà. ẹ̀ ní tẹ́ ẹ̀ ń di àfi mímọ́. Akimi sọ́láàtà. tá a bá fi yọ sáré àkúrò láyé yín ẹ̀ jẹ́ nǹkan kan. Akimi sọ́láàtà. tá a bá fi yọ tàṣọ́wùfù kú ẹ̀ jẹ́ nǹkan kan. Akimi sọ́láàtà. ẹyọ máa fọ òkèwú mọ àwọn àfọ òrọmọ tọmọ láyé o ẹ dákun à ń sunkún ẹ dákun ẹ ṣàánú ayé o ìgbà wa ẹ̀yin lè máa wo pé àwọn àfáà lórí orí níwọ̀n àwọn ló yẹ kí wọ́n mọ̀nà bẹ́ẹ̀ ni torí bá ń bórí ti jẹ́ olórí ara torí bá ń fọ́ orí ẹsẹ̀ ní ó lọ bí ògún wa afẹ́kẹ́yìn yẹn náà ṣàánú àwọn àfáà ilé àfáà ti ń dahoro àwọn àfáà ti lọ fẹ́ ìyàwó gàrú àwọn ìyàwó wọn ò jẹ́ káwọn ọmọ wọn kéwú mọ́ o ilé ọlá ti fẹ́ dahoro ibi tá a ti ń mú ìmọ́lẹ̀ òkùnkùn ti fẹ́ padà síbẹ̀ o gbogbo àwọn oníkéwú tẹ bá rí yẹn ti ń kéwú gidi lónìí ẹ lọ bí wọ́n tẹ bá fi rí mẹ́wàá ọmọ káfíńtà ọmọ wẹ́dà ọmọ bíríkìlẹ̀yà mẹ́sàn-án ni wọ́n kí ni bá rí èèyàn fà níbi ìfẹ́kùfẹ́ wàláhì làlím ọ̀rọ̀ tí mò ń sọ yìí láàrin èmi pẹ̀lú ọba tí ń kírun fún tí n bá fi ọ̀rọ̀ yìí sọ àsọdùn ó kù mí òkùjọ́ tí ń pàdé ọ̀rọ̀ ọmọ àfáà tó lóko wọ́n sì lókì ẹnìkan bíi pé kí ló bá ọ débi ọtí mímu ó lákọ̀ọ́kọ́ ọjọ́ tó wọ́n mú ó nínú wọ́ọ̀dúrópù bàbá òun lòun ti bá ó ní ṣẹ́sí pẹlẹbẹ tó wà ń bẹ̀ kò sí bí bàbá òun ti lè kánjú wọn ò lè mú tán lóṣù kan. la'anatullahi alal kadhibin orúkọ wa orí kì í wà ọmọ náà sọ pé ṣé bàbá rẹ gbọ́dọ̀ mọ̀ ó níjọ́ tó wọ́n kọ́kọ́ mú òun kẹ́rù wọnú wọ́ọ̀dúrópù lòun bá ń bì kan wọ́n kan pákó fún lọ́tọ̀ ni. ẹ̀yin àfa wa lu ayé débi pé àwọn ọmọ kí wá kógò jáde nínú yàrá yìí gò ṣẹ́ sí wọ́n sì ta wọ́n sì pínwé ó sì kárí wọn. ẹ̀yin àfa àbò nílé yóò ti ní dahoro. tẹ́ ẹ bá múra ogún ọdún sóni ìmọ̀lẹ́ ó kú omi tí wọ́n ti ń mú bá. àwọn ọmọ yóò ṣẹrú àwọn tẹ́yìn lò lẹ́rú lónìí pé aláàjì 10 million ẹ̀ mú wá tí wọ́n kó yẹn kalẹ̀ lórí ìkúnlẹ̀ àwọn làwọn ọmọ tí yóò sin àwọn ọmọ wọn lọ́la. irú ọlọ́run lọ́lọ́run dá ẹ tó láàmú tiẹ̀ ò kéwú máa ní kọ́ lọ kàwé káwọn náà odò lọ́wọ́. èmi ò ní kí wọ́n jòkó àfà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí ò sórí gbígbé mẹ́wàá ní dandan kọ́ ni kọ́ máa fọ́ kéwú wàláhì dandan ni kó kéwú dandan kọ́ ni kó jòkó àfà ni. ìyàtọ̀ wà mẹ́ dandan kọ́ ni kọ́ máa fọ́ kéwú wàláhì dandan ni kó kéwú.
àmọ́ dandan kọ́ ni kó jòkó àfáà kó wá tẹ̀sọ kó síbi tí o ti lè lò tọ́mọ àfáà bá kíw tó bá lọ hospital wọ́n gbọ́dọ̀ lè mọ̀ pé dókítà báyìí ni mo fẹ́ dókítà yóò ṣe déédéé pẹ̀lú yín púpọ̀ kì í ṣe dókítà tí tọwọ́ bọ̀dí obì olóbìn kì í ṣe dókítà tí wò hòhò obì olóbìn kì í ṣe dókítà tẹ́ báwò sọ lọ́dọ̀ ẹ̀ tí ọmọ sọ pé kó wọn fọwọ́ kàn yín ẹni ọlọ́run ni àáfàá ní hospital tó wà wọn náà. Yabunaya. wọ́n gbọ́dọ̀ bá kí wọ́n bá gbé bàbá yẹn alumílíọ̀nù ló ń ṣe ẹ mọ̀ pé kíw kò ní lù yín jìbìtì kò ní parọ́ gbowó lọ́wọ́ yín kó wá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn èèyàn ọ́fíìsì tó wà wọn náà kí ló jẹ́ ń bẹ̀ àáfàá ìdí fi pariwo sínú o gbogbo ẹ̀yà àáfàá lẹ́rìkún mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ lọ múra o. Yabunaya. tẹ́ ẹ bá múra ọlọ́run lè yọ jáde mbẹ́ o. Akiri sọlá. ọlọ́run kì í sábà bì kan o. Akiri sọlá ta. ọlọ́run ò ní kọ́sítọ́mà o. Akiri sọlá ta. àwọn kan náà ni wọ́n ń ṣàfà bọ̀ kọ́lọ́run tó mú jẹ́ àfà wọnú ilé yín tẹ́ ẹ bá ti mọ iye yóò fà á tún yọ̀ lọ bí síbòmí o. Akiri